ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ àkíyèsí mo mọ̀ fẹ́ pè yín sí ẹ mọ̀ jìyà tẹ̀jẹ́jẹ́ ayé máa mọ iye tí wọ́n bá ní lọ́wọ́ tí wọ́n ń gbádùn lọ́wọ́ àyàfi tí wọ́n bá ṣàfẹ́kù rẹ̀ tí wọ́n ò ní lọ́wọ́ mọ́ tí wọ́n wá rí wúlò rẹ̀ wọ́n á tó mọ̀ wúlò rẹ̀. ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ bàbá Imam Sheikh Toliat Yunus Ayilara ẹ mọ iyì bàbá yìí o Ọlọ́run ní jẹ́ ká ṣàfẹ́kù wọn ẹ̀yin náà ní ṣàfẹ́kù ara yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o. ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ti mọ̀ wọ́n. ẹ̀ẹ̀kejì ni wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan yìí gbọ́ ibi tí ń jẹ́ agboolé Ayilara ní Ògbómọ̀ṣọ́ tó bá hàn inú ìlú náà ló ti hàn kàn káàkiri gbogbo àgbáyé ní ìsìn wọ́n ti mọ ibi tí ń jẹ́ ilé Ayilara tí dáadáa kan bá fẹ́ wá ní ìsìn wọ́n mọ̀ fi ilé Ayilara pé Ògbómọ̀ṣọ́ kódà tabarọ́ mọ ilé Ayilara tó bá fẹ́ gba kankan níta tó bá jẹ́ nǹkan bá fẹ́ gba sí àmì nǹkan ó ti di rọrùn ó kọ́ ilé wọn iṣẹ́ tí wọ́n sẹ̀ mọ́ bèrè tí wọ́n mọ̀ wá káàkiri tọkàn dákọ́lẹ́ gba ilé ibo ńlẹ̀ yín o ilé Ayilara ní Ògbómọ̀ṣọ́ o wọ́n ní ara àwọn ẹbí Imam Ògbómọ̀ṣọ́ rè ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á fọwọ́nú ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ á farabalẹ̀ ká fi ìṣọ̀kan tó gbogbo tó wà ńlẹ̀ kí ìtẹ̀síwájú àti àlàáfíà kó lè bá jọba ní ìlú Ògbómọ̀ṣọ́ ilé ọmọ Yorùbá ó dàbọ̀.